orúkọ mi ni Dàpọ̀ Ṣóǹdé. Iṣẹ́ jákàn. Ó ti lé ní 20 ọdún. Ìdí tí mo fi wò pé kí n wá iṣẹ́ ìṣe ni pé àkàndá ẹ̀dá ni mí. Mi ì dẹ̀ fẹ́ máa tọ owó ni mo ṣe wò pé kémi náà wá iṣẹ́ ọwọ́ kan kí n máa ṣe tó jẹ́ pé iṣẹ́ jákàn ló fi wù mí. Mo lọ léèwé mi kà ju ìwé 6 lọ. Ọ̀gá tó kọ́ mi iṣẹ́ àtàndá ni, wọ́n ti kú. Mo sì lò tó ọdún 4. Abẹ́òkúta yìí náà, Àgbé-Ìgbìn yìí náà ni mo ti kọ́. Tí mo ti dá dúró ńsìn ó ti ṣe díẹ̀ sá. Lórí ọ̀rọ̀ oníbàárà yẹn, iṣẹ́ ọwọ́ èèyàn ló máa polongo yàn. Torí iná wọn tí ọ̀gá wa ń bá ṣiṣẹ́ ń gbà yẹn, nígbà tá a ṣe wà lọ́dọ̀ wọn, àwọn kọ̀ọ̀kan abẹ̀ sí ní gbaṣẹ́, wọ́n ń gbéṣẹ́ wá fún wa torí di pé àwọn yẹn náà tó ń polongo wa káàkiri. Tó bá jẹ́ iṣẹ́ Haúsá báyìí, a máa ń lo ọjọ́, a lè lo ọjọ́ 2 irú àwọn eléyìí báyìí tó jẹ́ iṣẹ́ ọwọ́, tó jẹ́ iṣẹ́ bùbá àsìn táwọn ọkùnrin wọn. Àmọ́ tó bá jẹ́ pé irú àwọn jákàn báyìí tó jẹ́ agbádá, a lè lo ọjọ́ 3. Ó yàtọ̀ síra wọn. Owó tagbádá ń sìn 5,000 naira là ń ṣe ń sìn. Mo pé náà bí mi báyìí, ọmọ ọdún 5 ni mo wà tí mo ti ń fẹsẹ̀ mọ nǹkan tó di kó ṣẹlẹ̀. Nǹkan tí mo lè ṣàlàyé díẹ̀ tí àwọn màmá mi sọ fún mi torí nígbà yẹn náà a sì kéré. Wọ́n ní wọ́n gbé mi lọ sọ́dọ̀ grandma wọn. Èmi àti àwọn ẹgbẹ́ mi tájọ́ ọmọ kékeré àjọ ń ṣeré. Wọ́n ní bátẹ́gùn ìṣe dé nìyẹn. Ṣé pé àwọn tó kù sáré bí mo ṣe ṣubú nìyẹn. Ọlọ́run má jẹ́ ká tẹ́gùn burúkú fẹ́ lù wá. Bàbá mi àti màmá mi wọ́n gbìyànjú tí wọ́n gbé mi káàkiri. Even gan UCH Ìbàdàn wọ́n gbé mi lọ General Hospital kan náà yìí. Dépò pé olé oògùn ìbílẹ̀ dúdú tó máa ń ṣe abálẹ̀sì náà wọ́n gbé mi dé gbogbo bẹ̀. Àdúpẹ́ lé ní pé Ọlọ́run fún wa ní ẹsẹ̀ tá a fi ń rìn díẹ̀díẹ̀. Bó ṣe máa ń rí lára mi ńgbà kan torí ńgbà kan náà màá kàn jókòó máa sunkún. Bí pé mọ́ mi máa ní kí ló tún ń rò rẹ̀ ṣé ọ̀rọ̀ ayé mi ò tó rò bá. Ìbáwọn ẹgbẹ́ mi ló ń sáré kiri èmi o. Ìgbà tó yá náà àdẹ̀rù títí agbélẹ̀ pé nǹkan tí ibi tí ẹ̀dá fẹ́, ibi tí Ọlọ́run fẹ́ kí èèyàn dè náà lò. Torí mo tún wá ń dúpẹ́ lọ́wọ́ wọn pé Ọlọ́run ò fi ẹ̀mí mi sí wọn lọ́kàn gbà yẹn torí ká nǹkan ti pa mí. Gbogbo àrà tí mò ń dá lé ní lè rí dá ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí ńgbà yẹn mo kàn wò pé iṣẹ́ tí àwọn àkàndá èèyàn máa ń sábà ṣe jù òun ni iṣẹ́ yẹn. Torí iṣẹ́ ìjókòó ni. Kò sí pé bóyá à ń rìn lọ síbì kan, orí ìjókòó náà láti máa ṣe. Nǹkan tí mo ṣe wá rò pé iṣẹ́ yìí ó máa pè mí tí má lè ṣe. Ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn, ó rọrùn gbọ́dọ̀ purọ́, ó rọrùn ká má wí. Torí ìgbà yẹn náà mo ṣe wà ní school, mo wà lé mi sí self-put. Tí n bá ti jáde láti school tí mo ti close, mo máa rìn bọ̀ láti Maharudi tí màmá bọ̀ ṣọ́ọ̀bù. Ìgbà tó yá gan tí mo rí pé ìrìn yẹn mo ní màmá mi mo ní mi ìlọ́mọ pé wàhálà yìí pọ̀ jù fún mi. Màmá mi àwọn òbí mi sọ fún mi pé forítì pé iná ló ti di nǹkan lé ní èsì Ọlọ́run fi gbà pátá dẹ̀ ṣe àṣeyọrí ìjẹ́. Ẹni tí mo bá lọ́dọ̀ ọ̀gá mi gbà yẹn ẹsẹ̀ ń dùn náà. Ọ̀gá ò wò pé a wà ní condition kan torí ó máa ń ràn wá a máa lọ òru tó kù. Ọjọ́ wọn máa fún wa ní owó mútọ̀ a máa lọ. Àtọ́ kọ sí ni pé wọ́n gbá òkú tìmí náà ni torí gbà tí mo gbàyè freedom náà wọ́n ṣe freedom fún mi. Wọ́n ra
irinṣẹ́ ta fi ń ṣe wọ́n rà fún mi. Ìhà tó kọ sí mi nǹkan anything tí kálukú wọn bá ní tó jẹ́ ìrànlọ́wọ́ tán lè ṣe wọ́n ṣe láti ìdílé ìyá láti ìdílé bàbá títí kan àwọn ọ̀rẹ́ mi náà. Ẹ mọ̀ pé àwọn ọdún náà nǹkan tẹ́ sọ náà tẹ́bi èrè ó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú wa pẹ̀lú àwọn ẹbí. Ẹlòmíì máa wò pé ìjọ tó Ọlọ́run kí eléyìí fẹ́ dà kí ló fẹ́ jẹ́ àwọn ẹbí mi ẹbí ìyá mi ẹbí bàbá mi ọ̀hún ọ̀rọ̀ mi pé bẹ́ẹ̀ wọ́n gbà mí gẹ́gẹ́ bí mo ṣe gbọ́n. Ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí pé mo gbaṣẹ́ mo ṣe freedom mo ń gbàlé agbádá irú àwọn agbádá ńlá báyìí mo gbàlé 1,500 gbà yẹn 1,500 torí gbogbo nǹkan tí wọ́n tó báyìí 1,500 ni mo bẹ̀rẹ̀ sí ní fi gbaṣẹ́ gbà yẹn. Ìgbà yẹn ó pé wa dé o pé nǹkan tún máa gbọ̀n lẹ̀ fara náà tàbá ra nǹkan ta òwú tàbí fi ṣiṣẹ́. Irú agbádá tó bá ipá agbádá mo lè ṣe ọjọ́ mẹ́ta tí n bá ṣe anything pé bóyá mo kàn sáré yàbàrà ṣe iṣẹ́ kan mo lè ṣe ọjọ́ mẹ́ta láti n bá ṣe nǹkan kan mo lè gba iṣẹ́ ó sì dàbí ọjọ́ méjì. Ọlọ́wọ́ ṣe rí agbádá yìí irú jákàn tí mo ṣe yìí ọ̀n tí rí máṣíìnì ẹ̀ ṣe bí máṣíìnì yẹn ṣe máa ṣe ó yàtọ̀ sí bá a ṣe máa ṣe. Àmúṣá iṣẹ́ máṣíìnì tí wọ́n bá gbé wá lé ní wọ́n lè nìkan dúró kán gbà ó yàtọ̀ sí ìtẹ́mi máa fi ọwọ́ ṣe tọlọ́wọ́ yẹn máa ń gba táìmù ju olè máṣíìnì lọ tọlọ́wọ́ lówó ju máṣíìnì lọ. Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé àwọn ọlọ́wọ́ yìí for life ló máa wà láṣọ àti tájọba bọ́ bá ṣe ń pọ̀ lóhùn àtọ́ ń lọ ló máa dán. Àwọn olè máṣíìnì yẹn ò pẹ́ gbó ó depend lórí àwọn okùn tó máa ń fi sí lọ́rùn yẹn ibẹ̀ ló ti máa kọ́ já nínú aṣọ. Àmúṣọ́ òun eléyìí bó ṣe máa wà ní ìdájọ́ máa fi gbó. Àìsí ìjàǹfààní ìjọba ààrí ẹ̀wọ̀n pé wọ́n ní àti là òpẹ́ tí èèyàn bá rẹ́ni gbéyàn dé ibi tí ó ti máa là àti là òpẹ́ àti dọ́dọ̀ wọn gangan ní issue. Ẹ̀wọ̀n pé ìgbà mi ta bá ní abẹ́ rí àwọn olówó yìí àwọn tó wà lẹ́nu géètì gan ní jẹ́ kéèyàn lè á rò pé bóyá àwọn eléyìí wá tọ owó so many people ojú kan náà dẹ̀ ló máa fi ń wo àwa tí ajá kàndà pé bóyá ọ̀hún níṣẹ́ tàbí pé bóyá àgbélé everybody wá kàn ń tọrọ. Kò sí owó kò sí nǹkan tó tẹ́yàn lọ́rùn tó tí n bá tún rí ìrànlọ́wọ́ sí inú mi máa dùn bí o pé iṣẹ́ mi tún máa bù sókè torí àti san owó ṣọ́ọ̀bù gan nígbà míì ẹ̀ ti kẹ́ni. Bẹ́ẹ̀ ni sà. Àyìnkọ́ ọmọ fọlọ́mọ Ọlọ́run fi mẹ́ta tà mí lọ́rẹ. First born ni obìnrin, second born ni ọkùnrin, third born ni obìnrin. Iṣẹ́ yìí náà ni mo fi ń bọ́ ìyàwó tí mo fi ń bọ́mọ tí mo dẹ̀ fi ń rán ọmọ lọ ilé ìwé. Ebu ni ìyàwó mi torí ẹni tí mo ti kọ́kọ́ ń fẹ́ ńgbà yẹn kó tó di pé mo fẹ́ ilé kò sí nǹkan tó ṣe yẹn náà èmi àti ẹ̀dẹ́ láìpẹ́ àgbà tó yá náà wọn òbí ẹ̀ gbé àwọn ọ̀rẹ́ ìyá ẹ̀ gbé wà ládé pé tí wọ́n máa lajú lẹ́kọ̀ọ́ mọ́ wọn là fárọ̀. Mo dẹ̀ ń sọ fún ọmọ yẹn lọ́jọ́ yẹn lọ́hùn pé tó bá jẹ́ màmá ẹ̀ ló bá bí mi àbí àgbàdúrà kí n má fẹ́ yàwó àbágbàdúrà kí n má bí mi. Ó dẹ̀ ń ké mu ní nìkan lọ́jọ́ gbé ẹ̀ Ọlọ́run wá wíṣẹ́ wàá gbé mi pàdé ẹni bí ọkàn tèmi lọ́gàn tó wà nílé mi tó bímọ fún mi. Ìgbà tí mo kọ́kọ́ pàdé ẹ̀ kò sọgbọ́n náà ẹ̀wọ̀n pé àwọn ẹbí àkọ́kọ́ wò pé ṣé ẹni tó máa mú wá gẹ́gẹ́ bí ọkọ ni ó dẹ̀ ní òun nífẹ̀ẹ́ mi ní tọkàntọkàn. Ó kò sọgbọ́n kí ìdojúkọ máa ṣẹlẹ̀. Ìrànlọ́wọ́ tí mò ń fẹ́ ìrànlọ́wọ́ owó ni o torí gbogbo nǹkan láyé owó ni àti láti lè tún fi rán ọmọ mi débi tí ó wù mí láti rán wọn dé. Máṣíìnì tẹ́ ń wò yìí òun ni à ń pè lè láti ń ṣe iṣẹ́ tí ń kó tó yẹ pé mo ní ọpẹ́tọ̀ tó máa ń bá mi lò tí n bá ti ní iṣẹ́ aṣọ kíkó ni máa ń pè tó máa wá bá mi ṣe. Tí àwọn bàbá wa máa ń lò láyé àtijọ́ fìlà gígán la máa ń pè lé gígán wọ́n máa ń lò tí àwọn bàbá wa máa ń lò láyé àtijọ́ yẹn
ọ̀nà àwọn ilé irú àwọn ilé irú ìtaṣẹ̀ ń ṣe lóde rè tá máa ní àfi stéèsì àṣe etí ẹ̀ òde nílò àgbà àwọn ilé ó ní orúkọ lọ́tọ̀ọ̀tọ̀ ilé gígán ilé iṣẹ́ ẹja kan la máa ń ṣe sí. àwọn ìpèníjà tí máa ń rí ni pé àti lára òun gbà mí nítòkù tí n bá lè lọ torí tí ó bá ti sí owó láti fi gànkadà mi lè lọ máa rányàn ni láti pé kán lọ bá mi rà tí mi dẹ̀ ní pé disappoint ẹni tó na aṣọ kán dẹ̀ máa gbowó lọ́mi tó máa lọ bá mi rà. ilẹ̀kùn ṣíṣí yẹn náà kì í ṣe pé nǹkan tó le náà nǹkan tá a ti ń ṣí láti ọdún kò sí wàhálà kankan bẹ̀. gbà mí wà irú ìyá mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kí n tó dé wọ́n máa ti bá mi ṣí wọ́n á ti bá mi gbálẹ̀. ìgbà tó bá wá náà tó bá wá ṣọ́ọ̀bù ni mo máa ń lé ní pé tí n bá dé máa ṣí fún mi máa gbálẹ̀ fún mi. ìgbà tí wọ́n bá wá wọ́n máa ti ṣí wọ́n á ti bá mi ṣe everything. lórí ọ̀rọ̀ kọ́sítọ́mà yẹn kò sọgbọ́n kí wọ́n pé àwọn àgbà máa ń sọ á ní olórí burúkú èèyàn ni òun máa ń pọ̀ jàjẹ́ tó máa sọ pé àfohùn kó sáà jẹ́ òun ṣá kò sí bá ṣe máa nígbà tí mo ní iṣẹ́ tó bá tí èèyàn bá níṣẹ́ nígbà míì tó bá pọ̀ bí irúgbà ọdún a máa disappoint ẹlòmíì àdẹ̀ ní disappoint ẹ̀ kò ní sí èmi ìgbọ́n lè ní pé kí bá gbé torí condition tẹ wà òun bá ní kọ́ òun bá fọlọ́pàá gbé yìí ni òun bá ṣe kíní ẹ bá gbé wa náà yìí náà lẹ tún máa gbà wá. lásìkò tí bá nídìí wọn lọ́wọ́ wọn gbà mí bóyá kò sí nǹkan lọ́wọ́ mi tí bá anybody inú wọn tí bá pè ìyá lágbájá mo máa nídìí nǹkan báyìí kí n tẹ̀lé fi wá nǹkan jẹ ó ti ẹni tí mọ́mì mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi náà ìgbà míì ìyá lágbájá jọ fún mi ilé nǹkan bẹ́ẹ̀ kí n tẹ̀sí rí n fi sápò lọ sílé fún ìyàwó àtọmọ wọ́n dẹ̀ máa mú lé mi lọ́wọ́. wọ́n tó bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún mi báǹkì mi ní Stanbic Bank 93 03 09 8418 Ọ̀làdàpọ̀ Ṣóǹdé 080 68 34 11 77